Kò sí ọdún Doba ní ọdún yìí. Ọdún Doba ló ti mú òkìkí àti ìbá ìpínlẹ̀ Kano láìmọye ọdún sẹ́yìn. Ó máa ń pe àwọn ènìyàn jàǹkànjàǹkàn láti oríṣiríṣi ìpínlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà wá sí ìlú Kano. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń wá láti wá wo ọdún Doba yìí ní ìlú Kano, tí ó sì jẹ́ èyí tó lárinrin ní orílẹ̀-èdè yìí. Ìyanu ibẹ̀ ni pé àwọn ọmọọba àti àwọn olóyè láti Zazu àti àwọn ènìyàn ló máa ń wá sí Kano láti wo àwàǹdúṣe ní ọjọ́ kejì ọdún Iléyá. Sálà Doba ló máa ń fi ìjọba ilẹ̀ Kano hàn, tí ó sì tún máa ń gbé àṣà wọn lárugẹ pẹ̀lú àwọn ẹṣin lóríṣiríṣi àwọ̀ àti àwọn ẹlẹ́ṣin nínú aṣọ aláràǹbarà pẹ̀lú tọ̀bá wọn. Ṣùgbọ́n ó jẹ́ ohun ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé àti àlejò pé ọdún Doba kò wáyé lásìkò yìí nítorí ètò ààbò látàrí ìjà tó wà nílẹ̀ láàrin àwọn emir wọn, ìyẹn Emir Mohammed Sanusi kejì àti Emir Fúlàní kẹẹ̀dógún Aminu Ado Bayero, ẹni tí wọ́n rọ̀ lóyè. Ọjọ́ díẹ̀ sí ayẹyẹ yìí ni àwọn ọba yìí tí wọ́n ń lọ sí ilé ẹjọ́ níbi ọ̀tọ̀ọ̀tọ̀ ń gbèrò láti ṣe ọdún Doba ọ̀hún. Wàhálà tí wọ́n rò pé yóò wáyé ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá fa igi lé ọdún náà. Wọ́n ní ìgbà kejì rèé tí wọn yóò gbégi lé ọdún Doba ní ìlú Kano. Ìgbà àkọ́kọ́ ni ìgbà tí ìpínlẹ̀ náà ní ìkọlù láti ọ̀dọ̀ Boko Haram láàrin ọdún 2012 sí ọdún 2014 ní àsìkò Emir Ado Bayero àti ìgbà COVID-19 ní ọdún 2020. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yìí fún ti àsìkò yìí. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrẹ́ pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá mọ̀gánà. Àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀.